olólẹ́tìkẹ́ ṣé ti gbọ́ wọ́n ní bàbá Tinubu fẹ́ relocate capital Nàìjíríà o padà sí Lagos State padà ní iṣẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ náà ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìjọba kan tó dé kó tó gbé lọ bẹ́ẹ̀ nípa àwọn Babangida regime ló gbé lọ àbí ẹ correct mi níbi comment section kí tó gbé wọgbó tí bàbá Tinubu bá relocate capital Nàìjíríà padà sí Lagos State ibẹ̀ ló wà tẹ́lẹ̀ Lagos State yẹn gangan ló wà Èkó ò ní bọ̀jẹ̀ àlọ́ bọ̀jẹ̀ tí jásáré débẹ̀. Tinubu wants to relocate Nigeria's capital from Abuja. Timi Frank, former Deputy National Publicity Secretary of the All Progressive Congress, APC, has alleged that President Bola Ahmed Tinubu wants to relocate Nigeria's capital from Abuja to Lagos upon his re-election in 2027. Frank made this allegation known in a statement on Monday. The former APC chieftain slammed Tinubu's government for what he described as a Lagos-centric agenda. Tinubu ti gboru lójú gbogbo everybody. Ó lẹ́tìkẹ́. Alẹ́ ṣì máa gba bẹ́skì. Ẹ ṣì máa jí sòro. Nǹkan tó ń pè lọ́mọ kó tó ajíire ọmọ Yorùbá ọ̀nà gosmela ó yẹ kẹ́ gbóòórùn ẹ̀ kẹ́ fi mú kẹ́ mọ̀ wípé ó ṣe yẹ́rìyẹ́rì àbí kí lẹ́rù. He said that it has become clear to him that the president is pursuing an agenda of sidelining other regions. According to Frank, major decisions of the Tinubu's administration are targeted to benefit Lagos State. Okay. It is now clear that the president's long-term plan is to concentrate politically and economic power in Lagos if given another term in office, Frank said. Frank also claimed that federal appointment and development initiatives under Tinubu have been largely one-sided, warning that such a trend undermines national unity. We do not want a president who is one-sided, he said. Where are Tinubu's mouth tied to agricultural and livestock production in the north, industrial development in the southeast, and oil and gas development in the south-south? None. Secondly, no president in Nigeria's history has divided the country and its people along regional and ethnic lines the way this administration has done. There is growing sense of alienation and division among Nigerians that is deeply troubling. It appears to be a deliberate strategy to impoverish certain regions, especially the north, south, and southeast, so that citizens are economically weakened ahead of the 2027 election cycle, Frank stated. Okay? Laura Kosha, former public secretary wọn ní APC, òun ló gbé àṣírí yẹn jáde wípé gbogbo ọmọ Nàìjíríà ẹ wálé ẹ máa bọ̀. Bàbá Tinubu ti wà one-sided o. As a president of Nigeria, is about to relocate Nigeria capital back to Lagos State, coming this 2027 re-election, if he's re-elected, as in his second term. Wọ́n máa gbé Nigeria capital wá sí Lagos State. Kì í ṣe gbé padà lẹ́ máa sọ. Kì í ṣe gbé wá, relocate wá. Sọ pé wọ́n fẹ́ gbé padà. Gbé padà torí Lagos State ló ń gbé tẹ́lẹ̀. Lagos State ni capital Nigeria tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ṣebí regime kan ló dé tó lọ wá agbára tó gbé kúrò ní Lagos State ó di hì l'Abuja. Ṣé kìí ṣe bí Babangida regime bẹ́yẹn àbí Abacha? Ẹ jọ̀ọ́ ẹ correct mi níbi comment section. I want to learn. You know me now. Lagos State ni capital wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó gbé lọ sí ọ̀dọ̀ yín l'Abuja. Tí regime mi náà bá tún dé tó bá tún láwọn fẹ́ dá padà. Ṣé tẹ́ ráyé báyìí? You see? Kí ló wá pa yín lóǹgbẹ? Kí ló fa ẹkún? Ǹjẹ́ ẹ ti rí president kan tó jẹ nínú Nàìjíríà tó ṣe bí ti bàbá Tinubu ẹjẹ́ aṣọ òtítọ́ ẹjẹ́ minus ẹ̀gàn ká háàdì ẹ̀gàn mọ́? Ǹjẹ́ ó ti ní president kan tó jẹ ní Nàìjíríà tó pín ire tó ń láre bí ti bàbá Tinubu? Because gbogbo everything about Nigeria has been relocated back to the northern part of Nigeria. Ìyí gan ló ń fún àwọn northerner ní power tí wọ́n ṣe ń sọ fún every other Nigerian citizen, especially we the southerner. Wípé kí ni o? Northerners are born to rule. To rule over who? To rule over who? The same northerner that become a terrorist? The same northerner that the only thing they know about is jihad?
how to Islamize Nigeria, how to pine the innocent people. The same northerner that derive pleasure in pine people, in pine Nigerian citizens. Ṣẹ́yìn yẹn lẹ fẹ́ máa sunkún wípé President Tinubu ń sideline àwọn region kan. Okay, ẹ jẹ́ àjọ jókòó ká dá sílẹ̀ ká jọ túṣà èèyàn ọmọ ìran mi. Ẹ jẹ́ àjọ sòtítọ́ o. Ẹ má jà ṣe nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa à ń bínú sí bàbá Tinubu ká dọ́mọ papọ̀ mọ́mí ìwẹ̀ dànù. Ẹ má jà dọ́mọ dànù mọ́ pẹ̀lú ọmọ ìwẹ̀ o. Ẹ jẹ́ ká jọ mọ nǹkan tá à ń ṣe kí ọ̀tẹ̀ má bàa tẹ̀ wá rí níbi tá a bá dé yìí o. Kò dẹ̀ ní jẹ́ kí àwọn nọ́dẹ́nà kan máa fà á ní fàǹfà kí gbogbo ẹ máa lọ báyìí. Gbogbo nǹkan tá a bá fẹ́ ni kẹ́ jẹ́ ká máa tẹnu mọ́ fún bàbá yìí. Ẹ má jọ fọ okùn ẹ̀mí ẹ̀já tó bá wo dáadáa tó wo wájú tó wẹ̀yìn tó wo kèwo sálẹ̀. Okay. Ìjà tún ní ẹni pòlítíkù kanranjẹ́ngbọ́n kankan bíi ti bàbá ẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn gọ́fúnà, mínísítà, sínétọ̀ tó kù kí lórí wọn. Wọ́n rẹ́dí àti jẹ ìgbé ìdí màálù. Àwọn Fúlàní. Bàbá yìí nìkan ló ní ọpọlọ tó fi bá wọn lò tó fi ó ti fẹ́ jágò góńgò wọn ní north because the northerners believed wípé àwọn ni wọ́n ní Nigeria, they are the owner of Nigeria. As a matter of fact, they are seeing themselves like what? As landlord to Nigeria. We the southerner, they render us useless in Nigeria. They made us believe that we are just like a tenant in Nigeria, the same country that belongs to every one of us. No, now. Ẹ dẹ̀ expect pé kó máa lọ bẹ́ẹ̀ yẹn. Ẹni tó fìtì wọn lélẹ̀. Bàbá Tinubu, ẹ jọ̀ọ́ ẹ máa gbé bọ̀ wá. Ẹ gbé padà jàre bàbá ẹ dá padà sí Lagos State. Ó kàn jẹ́ wípé kí ló dé tó ṣe jẹ́ wípé gbogbo ẹ̀yin ọdẹ South West governor. Ṣe bí ẹ̀yin àti Lagos State governor ẹjọ́ máa ń lájọṣepọ̀. Kí ló wá dé tó ṣe jẹ́ wípé gbogbo bí wọ́n ṣe develop Lagos State, every other part of Yorùbá là mí ìrò pé ó wà developed bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin tẹ́ wà ńlé ṣé ó wà developed? Mo kàn fẹ́ mọ òtítọ́ ni níbi comment section. Ẹ má parọ́ ẹja sòtítọ́ o. Ẹjọ́ máa gbé bọ̀. Tó bá gbé capital padà sí Lagos State, ògo ilẹ̀ Yorùbá ni, ògo kóòtù ajíire ni, àbí kí lẹ ní mo sọ? Ṣé ìgbésẹ̀ tí bàbá Tinubu fẹ́ gbé yẹn? Ṣé o like ẹ̀? Ṣé kò pay wa? Ọ̀rọ̀ yóò yẹ kó dẹ̀ tí máa yẹ yín jù báyìí lọ o. Ṣé ẹ rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ ṣẹ́ ti pé kí n bọ́ síta kí n là mọ́lẹ̀ fún yín alphabetically ìyẹn lẹ̀ ní gbọ́ o. Torí àsìkò tá a wà yìí ọ̀rọ̀ a ní láti mọ irú ọ̀rọ̀ tá a máa gbé jáde online àbí kò tí máa yẹ yín tí bá ti ń jùlẹ̀ ìwọ kan máa mú 1+1 wà á máa rí pé puzzle yẹn máa easy fún ẹ láti wọnú ara wọn. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Iṣẹ́ ilé ni yóò gbé wọn dé ta o. Iṣẹ́ ilé ni yóò gbé wọn dé ta o. Ẹ wo Bukky Jesse ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ọmọ àlè wá bí. Kúkú gbọ́rọ̀ sáwọn òbí ẹlẹ́nu kí wọ́n tó kú o. Àwí ìgbọ́ ẹ máa ń pọ̀ jù. Bukky Jesse eléyìn Ṣàmúgàtà ló bá ti yẹ jẹ́. Ẹ wá gbọ́rọ̀ ẹnu Bukky Jesse. Ẹ bá mi pé Sunday Igboho Ọ̀wàlà asọ̀rọ̀ jáàmù olórí burúkú ọ̀rọ̀ tó sọ́sọ́sọ́ kò ọ́ní tágbàlagbà bá àkókò rẹ̀ níjànú. Mélòó gan ni Igboho tó ti ń tàlùbọ́sà gbogbo ilé tó kọ́ sí ìlú Igboho kò ju 6 lọ, ojúlé 6. Olórí burúkú ìgbà tó sọ pé wọ Yorùbá nation náà kí ni mo sọ? Mo ever support Yorùbá nation nítorí mo mọ̀ pé Yorùbá ló worst jù ní gbogbo tribe Nàìjíríà. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó wà lásọ. Mo ń bọ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó wà lásọ. Mi rí bí tó ti sọ yẹn. Ṣé gbogbo yín gbọ́ nǹkan tó sọ? Ṣé rántí? Ó ní tán bá bí ẹnìkan tán bá bí Àtíkù àbí Obi Kubana Kokoda kan wá seko. Sunday Igboho, you are a tribal bigot. Olórí burúkú, he fight big lion. Gbogbo nǹkan tó fi jẹ́ kó ní common sense, wọ́n ti fi wàhálà sí ẹ lójú àbájọ náà. Alásọ̀rọ̀ jáàmù olórí burúkú ẹ. Ṣé rántí ìgbà tí Buhari ní kan lọ àtàkì ẹ̀ tó yìnbọn fún wèrè tí wèrè lọ já dúró ní Togo. Olóṣì tó bóra tó bójú tó farálẹ̀. Bí kírìmù ìyàwó ẹ̀ ló ń lò ní kò yé mi. Ọ̀rọ̀ yìí náà ló sọ níjọ́ náà lọ́hùn ṣé rántí. Wọn ò bá má rí mú níjọ́ tó lọ bá nínú ilé ẹjọ́ yẹn ṣé rántí. Bó ṣe bọ́ síta náà ni tó sọ pé tó bá pé wá wọn ní pé lọ àfi tán bá wá lálẹ́. Àwọn tó dẹ̀ dúró tí wọ́n ti dì mú. Wọ́n ya lọ bá Buhari. Wọ́n ní Buhari
tó bá fẹ́ mú mà nìyẹn lọ lálẹ́ nǹkan tó ṣe lọ bá lóru nìyẹn olórí burúkú ẹ ṣé torí àwọn kan tí ń tọ́ ẹ tó ti ń dológbò tó ti ń dejò ó ṣe dológbò ń kú tọnu ìgbà tó mú ẹ olóṣì ọ̀wàlà gbogbo nǹkan tó fi jẹ́ kó ní common sense ó ti fight a big lion olóṣì àtàgbárí lọ ti wà láyé wá sójú ẹ o kò ní yẹ àwọn tó alátìlẹ́yìn fine Tinubu ló help ẹ tó mú ẹ jáde o lè support ẹ but why are you condemning people? Why are you telling people pé tán bá bí wájà ká dìbò fún Àtíkù àbí Àtíkù wèrè àbí Obi Kubana ẹ̀yin olórí burúkú tẹta betra tí ìtorí èlò lọ fún ẹ olóṣì betrayer ẹ̀yin Yorùbá nation how market ìgbà tẹ́ máa wá bá mi ngba pé BJ Yorùbá nation kí n máa sọ mo ní ẹ kó ṣìdànù eléyìí Ìbàdàn ló betray jù láyé Ìbàdàn àtọ̀yọ́ state tó bá lọ́rẹ̀ avoid Ìbàdàn they are betrayers. They are ẹ má bínú o ẹ̀yin èèyàn mi ní Ìbàdàn 90% of them are betrayers but tó sọ pé Sunday Igboho ló lead Yorùbá nation mo eléyìí á tì ní dojú agbami àpadà lẹ́yìn ìgbà tó gbowó sí ṣó wá ó padà wá báyìí ṣó sọ fún yín ẹ wo bó ṣe sell in house olórí burúkú olóṣì he fight big lion very stupid man he talks too much mo hate kọkùnrin kó bá lè kẹnu ẹ̀ níjànú kó ní diarrhea wọn ò bá má rí mú nígbà tí Buhari ní kó lọ ka mọ́lé yẹn fún ara ẹ̀ ló lánú sọ̀rọ̀ ó ní tẹ́ bá pé wá ẹ̀ ní pé lọ àfi tẹ́ bá wá lálẹ́ wọ́n ṣe lọ fún látàkì lálẹ́ yẹn olóṣì wọ́n ti bẹ́ẹ̀ renovate ilé àbí very dirty looking woman olóṣì he fight a big tiger olóṣì ìgbà tó wà Togo ọṣẹ Togo ló ń lò ní olórí burúkú very useless man. ẹ bá mi pé Sunday Igboho ọ̀wàlà asọ̀rọ̀ jáàmù olórí burúkú ọ̀rọ̀ tó sọ́sọ́sọ́ kò ó ní tágbàlagbà bá àkókò rẹ̀ níjànú. ọ̀rọ̀ tó ṣáṣáṣáṣá ṣòro ayé ẹ̀ bó ṣe bàjẹ́ Bukky Jesse ó lanu lágbárí ẹ èṣù ṣí ẹ ajá ẹ lọ sí ìdí òbí ajá ẹ lọ sí ìdí ògún ó lọ gbóbìjẹ Bukky Jesse èṣù ti ṣí ẹ ó dẹ̀ fáwọn kan ti lọ tapo sórí èṣù fún ẹ tí ẹ bá ẹ ó lanu ó ṣe ìpèlè orí Ìgbòho fún ọ̀rọ̀ tí ò kàn ẹ́ lọ́wọ́ tí ò kàn ẹ́ lẹ́sẹ̀ tí ò kì í ṣe ẹbí Àtíkù tí ò mọ òbí rí as a matter of fact you are not even a politician torí mi rí ọjọ́ kọ̀ọ̀kan bọ́ síta kó wá sọ̀rọ̀ nípa politics or talk about Nigeria progress fracas òun ló gbé dání kí ni Ìgbòho ṣe fún ẹ tó gbé ṣépè okay ó wá lanu olólórí burúkú ní Ìgbòho kan lọ pé wá aláìmọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tó sọ kò ní dáa fún ẹ ayé ẹ máa bàjẹ́ ni ayé ẹ ti bàjẹ́ kò ní dáa fún gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ pátápátá gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ ojú ẹgbẹ́ nínú ẹbí ìyá ẹ àti bàbá ẹ tí wọ́n jọ jójú ẹgbẹ́ Ìgbòho kò ní bá mi dáa fún gbogbo wọn ayé gbogbo wọn ló máa bàjẹ́ ayé gbogbo wọn dẹ̀ ti bàjẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣàgbúrò wọn ni àtìgbà tí bàbá yín Jesse tó ti ba ayé jẹ́ tó tún bọ̀rùn sí jẹ́ tó kúkú ọ̀fọ̀ tó kúkú oró tó kúkú ìbànújẹ́ Bukky Jesse ọmọ reason why táyé ẹ̀ ṣe ní ẹ lára ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ni wọ́n nígbà tí Jesse bàbá Bukky gbogbo nǹkan tó bàjẹ́ láyé tó ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ Bukky Jesse ọ̀rọ̀ ẹ wà ńlẹ̀ dáadáa o má kàn yọ orí ẹ̀ fún ilé ni ọ̀run iná náà ní bàbá ẹ̀ wà láti ọdún yìí níbi tí àwọn èṣù ti ń nà ní blálà iṣẹ́ ibi tó gbélé ayé ṣe èyí tó wá fúnni wọ́n ní ẹran ara bàbá ẹ̀ ó ń jẹrà òun náà ní àwọn sàtánì tó ń fi lẹ́gba wọn á tún mú ẹran ara tó ń jẹrà òun náà fi fìdí bàbá ẹ̀ nítorí ẹ̀ ní ayé inú ẹ̀ ṣe bàjẹ́ wàá rí wípé gbogbo nǹkan tó dé bá ẹ níta tẹ́ ẹ bá rí Bukky Jesse tẹ́ bá ń wá òbúrẹ́ wà ayé àti ọ̀run òbúrẹ́ wà láti ro orí dé ìkànnà ẹsẹ̀ Bukky Jesse ni nítorí inú ẹ̀ ò dáa báwo lẹ ṣe expect kí ìta ẹ dáa báwo lẹ ṣe expect kí ìta Bukky Jesse kó dáa. ẹ bá mi pé Sunday Igboho ọ̀wàlà asọ̀rọ̀ jáàmù lórí burú. ó lọ wàlà DNA test ẹ nìyẹn DNA test ẹ nìyẹn ìyẹn la fi mọ̀ ipò original ọmọ ọkọ ni
ó yàtọ̀ fún Jesse bàbá ẹ̀ lèmi máa bá sọ̀rọ̀ gan bàbá ẹ̀ Jesse ó mọ iye ọdún tó ti kú Chief Igboho tí wọ́n lanu nígboro agbárí ẹ̀ tó làpàkà tó fi tèkèlú ti sálẹ̀ yẹn kì í ṣẹgbẹ́ bàbá ẹ̀ Jesse ayé bàbá ẹ̀ ò ní dáa bàbá ẹ̀ máa á tún kú lẹ́ẹ̀méje nínú iná tó wà kò ní ṣàǹkan tó jà jẹ Bukky Jesse ìwọ ló lórí burúkú tó bá sọ wípé èèyàn kan olórí burúkú ìwọ ni olórí burúkú from the crown of your head to the toes of your feet tó bá ń wá orí burúkú káàkiri gbogbo àgbáyé tó bá ní pé kó máa wá gbogbo olórí burúkú káàkiri gbogbo àgbáyé from number 1 to 1 million Bukky Jesse ní o ní second torí gbogbo nǹkan tó wálé ayé wá ṣe orí burúkú ni wọ́n ṣe ń gbogbo ẹ̀ marriage òṣòrí burúkú ń bẹ ipe wọ́n ní marriage obìnrin lọlé ọkọ òṣòrí burúkú ń bẹ ipe obìnrin bímọ wọ́n tọ́mọ òṣòrí burúkú náà ń bẹ ìwọ ló péyàn ló burúkú ipe wọ́n wá ìlú òyìnbó wá ṣe rere òṣòrí burúkú náà ń bẹ ipe wọ́n súnmọ́yàn wọ́n báyàn ṣe nínú ayé gbogbo àwọn tó bẹ́ẹ̀ ṣe òṣòrí burúkú náà ni lórí social media àgàgà tó tún wá wà orí burúkú yìí náà ló tún gbé wọ̀ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ Bukky Jesse apààyàn Bukky Jesse apààyàn àwọn ìyá Ṣẹ́gun wàá gbọ́ ìwọ tó mọ̀ rí ìwọ tó ṣẹ̀ṣẹ̀ rí Bukky Jesse ní ìgbà ọ̀rọ̀ òkú Mohbad wàá gbọ́ story ẹ̀ ní orí Facebook yìí some years back Bukky Jesse ẹ̀yin burúkú ọnú ìgòbú yọ̀gọ̀ lẹ́yìn ìṣó arúgbó ọjọ́ gorilla chimpanzee Bukky Jesse di chimpanzee Bukky Jesse di gorilla torí tá bá ti rí chimpanzee ká má wá ẹ má wá Bukky Jesse àti tá bá ti rí gorilla ẹ ti rí Bukky Jesse ikọ̀ ẹyọ kan tó kù ní pé ká kàn ju ọ̀bọ ká ju banana sí ẹ báyìí Bukky Jesse some years back ìjọ ìran ìmọ̀lẹ́sọ̀rántí ìjọ ọmọ iye orúkọ àwọn èèyàn tó kọ lọ́nláìn tó ní kí ìyá Ṣẹ́gun babaláwo tó ń ṣe babaláwo tó fi aṣọ funfun bojú tó ní òun ṣiṣẹ́ aṣọ funfun pàdí ẹ tó padà wá táṣírí ẹ lọ́nláìn tó mú orúkọ ẹjọ́ ẹ̀yin fracas ẹjọ́ ẹ bá mi sẹ́ndì gbogbo list orúkọ tí Bukky Jesse tó fẹ́ pa ẹ̀yin tó fẹ́ pa some years back tó mú orúkọ yín lọ sọ́dọ̀ ìyá Ṣẹ́gun tó ní kàn pa yín níbi tí ayé Bukky Jesse tó bàjẹ́ dé níbi tó ya olórí burúkú ayé àti ọ̀run tó yá dé okorúkọ brọ́dà ẹ ìyàwó brọ́dà ẹ ọmọ brọ́dà ẹ ó kọ sí inú list yẹn kí ìyá Ṣẹ́gun kó bá ẹ pa wọ́n àwa wí tó wọ́n wá sọ̀rọ̀ Mohbad Bukky Jesse tún bá síta aláìní tìjú ọjọ́ tó ń pín tìjú ò sí ń lè àwa máa ẹ̀pù ẹ àwa kì í búyàn ní sáìdì ọ̀dọ̀ wa ń bí o lọ́dọ̀ ti tèmi èébú òun dùn èmi ọ̀rọ̀ ni mo mọ̀ sọ ọ̀rọ̀ yẹn máa gbá sí ihò etí ẹ Bukky Jesse tó bá wá sórí show ó wá pẹ̀lú ìbànújẹ́ tó bá ṣe show ó ṣe show pẹ̀lú ọ̀fọ̀ àwọn èèyàn orí lára ẹni tó bá parí ẹ̀ ó parí pẹ̀lú orí burúkú tó bá wá lọ sùn ó sùn pẹ̀lú ìbànújẹ́ again tó bá tún wá jí wàá jí pẹ̀lú ọ̀fọ̀ àti ẹkún gbogbo ọjọ́ ayé ẹkún fún kìkì ìbànújẹ́ ìpayín keke àìnítẹ̀síwájú àìrí bá ti ṣe àìrọ́nà gbégbà ìdí tó ṣe jẹ́ bẹ́ẹ̀ kò séyàn tó ṣe ẹ́ lọ́nláìn màmá tó dẹ̀jẹ̀ jó ẹ lójú gangan ní ọjọ́ tó ń kúnlẹ̀ tó ìwà nínú ìyá ẹ̀ tí ìyá ẹ̀ ń rọ bí ẹ tó fẹ́ bí ẹ mi ò mọ irú nǹkan kan tó ṣẹlẹ̀ o láti ilẹ̀ pẹpẹ ṣùgbọ́n amúmiri wípé màmá ẹ tó bí ẹ tó dẹ̀jẹ̀ jó ẹ lójú ní ìgbà tí o bí ọmọ ẹ tó ń mu tó lébọ̀ ẹ tó fẹ́ bí ẹ sínú ayé ó fi ẹ ré ní ọjọ́ tí ìyá ẹ̀ fi orókún méjì tó fi ń kúnlẹ̀ láti bí ẹ sáyé ó gégùn fún ìṣẹ̀dá ẹ̀ and the only thing tí ó lè wẹ ègún yẹn kúrò kí o fi ní ipa nínú ayé ní nǹkan kékeré báyìí ó ní kí wọ́n gé orí ẹ̀ dànù sórí kó ṣẹlẹ̀ ayérayé kó kàn mọ́ sí anes kó wá gbé lọ sọ́dọ̀ babaláwo kó wá fi ti pentikosta kó fi sí láàrin kó wá fi ti mùsùlùmí tíra kó fi gbà lábẹ́ ó lè bá wọn ṣe rere láyé kò sí gbogbo nǹkan tó bá ti lọ́wọ́ sí kọ́ ni as a matter of fact ẹnikẹ́ni tó bá tún bá súnmọ́ ẹ tó bá súnmọ́ ẹ jù tó bá fara rò ẹ́ tó fi máa jáde láyé
àti ṣe rere ẹni náà ó kù díẹ̀. Àwọn tó ń kó aṣọ fún, tó ń mú aṣọ ara ẹ̀ tó ti sweat sí, tó ń kó nǹkan ara ẹ̀ tó ń fún, wọn mọ̀ ní ìbá jẹ́ wípé wọ́n mọ̀ kí wọ́n tètè lọ máa ṣe ìràpadà, torí wípé ẹ̀gún ara ẹ̀ ó ti ràn wọ́n. Bọ́ bá fara rò ẹ́ jù bó ṣe wà yìí, ẹ̀gún ara ẹ̀ máa ran ẹnìyàn á máa ní problem, ṣùgbọ́n kò ní yé ọ̀tọ̀ níbi tá máa rántí sí. Ó tún wá tẹ̀síwájú nítorí ẹ̀ ló ṣe dá sí Yorùbá Nation, ajá ló máa jẹnu ẹ̀. Ẹ̀yin burúkú ọnú ìgòbuyọ̀ arúgbó ọjọ́, Bukky Jesse aláìláyé, aláyé pasán, aláyé ṣòfò, àwáyé wá pasán. Ó wálé ayé wá bá wọn ṣe nǹkan kan, torí ó ti ṣojú wo ayé ẹ̀ láti ìbẹ̀rẹ̀. Jókòó kó dúró síwájú mírọ̀ kó bi rẹ̀ léèrè wípé gbogbo nǹkan tí àwọn èèyàn wálé ayé wá ṣe, èwo lórí ṣe? Kò sí eléyìí tó fagídí ṣe, ó ní ẹ lára. Lórí ọmọ ó kùnà, lórí ọmọ ẹ lásánlásán wípé wọ́n bá wọn bímọ nínú ayé. Bukky Jesse, Ìgbòho bá wọn bímọ, ó rọ́mọ tọ́. Ìgbòho délé ayé ó bímọ, ó rọ́mọ tọ́. Àwọn ọmọ ẹ̀ wọ́n fi ń yangàn both home and abroad. Ìgbòho wálé ayé, àwọn tó nà ẹ́ pa tó ìyálàyà ẹ̀ tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn, ó lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìyàwó Ìgbòho kankan. In everything ó rí wọn ni, ó rí Ìgbòho ni. Ẹni ayé ń fẹ́ lọ́lọ́run fẹ́, ẹni tó lọ́run fẹ́ láyé ń fẹ́. Kò ní bá mi dáa fún ẹ Bukky Jesse olórí burúkú tó ń pèyàn kan lólóburúkú, kò tún ní bá mi dáa fún àwọn olórí burúkú tó wá gbéṣẹ́ fún ẹ. Ẹ máa wo olórí burúkú yìí. Ọba Elégùṣì, olórí Ṣẹ̀kínátì ni, ìyá Ìsábọ̀dù, Lizzy Anjorin, Dorcas, Àbíkẹ́ àti the rest of you all tí olórí burúkú ọmọ ẹ̀yìn burúkú wọnú ìgòbuyọ̀ yìí, èèyàn tó ti ìyá ẹ̀ ti gẹ́gùn fún láti inú oyún tó ń bájà, ohun ẹ̀fì ayé yín ni. Ṣẹ́yìn ò rí wípé bẹ́ẹ̀ ṣe àṣìfù nǹkan lọ́tún lósì ni? Ẹ rí báyé yín ṣe ń dán ni, ẹ rí tẹ́ bá jáde bẹ́ẹ̀ ṣe rí ni. Ó ń wù kó rí bíi ti yín. Ẹ wo Bukky Jesse láti irun orí. Ṣé bí age mate ló pè wá, ìyẹn tó bá ti tó age tó pè pé ó ti wọ 50. Ṣé bí àjọ wọ 50 ni? Even mo tún gba mọ́ǹtì lọ́wọ́ ẹ̀ tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n á ní great grandmother mi ni ẹ́. Ṣé o lè dúró Bukky Jesse kó dúró lẹ́gbẹ̀ẹ́ ìyá Ìsábọ̀dù bó ṣe wà yìí? Ṣé wọ́n ní sọ wípé grandma ìyá Ìsábọ̀dù ni ẹ́ pẹ̀lú ìyá tó fẹ́ ṣe 65 nsìn? Ó yá dárúkọ fracas speaker kankan tó lè dúró tó match àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ dé àtàwọn tó ti lọ, wá dárúkọ wọn tó match. No now. Bukky Jesse, ó mọ iye ọdún tó ti wà ní òyìnbó. Owó tó fẹ́ fi ṣe eyín, ó rí bí eyín ẹ̀ ṣe pèlé. Aláìní tìjú. Ọpẹ́lọpẹ́ òkú Mohbad. Ìwọ tó jẹ́ pé o bímọ títí ẹ ò rí tán, ó bá yí ọmọ ẹ jẹ́. Kí ni Bíbélì sọ fún irú somebody like you Bukky Jesse? Nítorí o ti kùnà lórí ọmọ tó bí tó gbé wálé ayé. Nítorí pé ẹ̀gún tí màmá ẹ̀ gún sórí ẹ ó tún wá ré sórí ọmọ ẹ. Bukky Jesse, Bíbélì sọ wípé ó yẹ ká sòkúta mọ́ ẹ lọ́rùn, ká sọ yín, ká rọ́ọ̀lù yín báyìí, ká jù yín sínú òkun, ká fi ń ṣọmọ ẹja lóore. Lọ́wọ́ nínú Bíbélì, béèrè lọ́wọ́ àwọn tó bá tún mọ̀ jù ẹ lọ. Nǹkan tí Bíbélì fi qualify somebody like you. Ṣé irú ìwọ yẹn ló bọ́ síta ló máa fọmọ bú àwọn èèyàn? Gbogbo èébú tó máa ń bú àwọn èèyàn, ara ẹ ló wà. Ṣé tó bá ní èèyàn bọ́ síta online pé ó fẹ́ máa fi èébú ara búyàn, Bukky Jesse ṣó yẹ ká máa rí ẹ bẹ́ẹ̀? Jẹ́ ká bẹ̀rẹ̀ láti irun orí ẹ dé èékánná ẹsẹ̀. Èwo ló ṣe é fi tọrọ ń bẹ̀? At your age wo bí irun orí ẹ ṣe funfun? Ẹ má ṣì mí gbọ́ o. Wọ́n á máa inherit grey hair. O lè inherit ọmọ kékeré, àìmọye ọmọ kékeré tán bí tó gbé grey hair wá. Ó lè jẹ́ inheritance. Ó dẹ̀ lè jẹ́ wípé ó fi mú wá látọ̀run, wisdom, knowledge and understanding. Sórí títí ẹ yìí, stress ni. Stress ti pa ẹ́ kú. Èyà. Abẹ́ Bukky Jesse ti gíràn lẹ́yìn kó tọ̀ for almost 10 years. Àwọn tó sọ fún wọn sọ fún mi o. Wọ́n ní going to 10 years báyìí ìwọ ló sọ níbi tó dùn ẹ́ dé tí ara kan ẹ́ dé, ìkanra yẹn ló fi wá mú everybody online. Àgàgà kó wá rí obìnrin kan kó rọ́kọ lẹ́gbẹ̀ẹ́ àbí kó rí pẹ̀lú ọkùnrin kán máa jó, kán máa yọ̀, kán máa play love, kán máa ṣe romantic nìkan. Bukky Jesse á ti wù ẹ́ pa kó jẹ́ pé wọ́n ló wà ń bẹ̀. Nítorí pé o ti rí pé tó fi máa jáde láyé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè kàn ẹ́ mọ́. Òun ló ṣe máa ń bọ́ síta tí wàá wá kánra, wàá bẹ̀rẹ̀ sí ní bá wọn jà. Ọjọ́ kan gìrì á kàn gbé ẹ̀ wá kàn kú dànù. Àwọn ìyá Ṣẹ́gun, ó fẹ́ pa 33 people. Gbogbo àwọn speaker tó wà online pátápátá ló list orúkọ wọn tó ní kí ìyá Ṣẹ́gun bá ń pa. Tọmọtọmọ.
tí ò bá ṣe wípé àwa Yorùbá àwa òkè wọ́n wá lọ sọ̀rọ̀ òkú Mohbad ṣé ó yẹ kí irú ìwà apààyàn ó yẹ kó bọ́ síta kó lọ fẹ́ ṣẹnu gọgọrọ ògánu sí ẹnu sí ọ̀rọ̀ Mohbad ṣé irú ìwọ yìí ló yẹ kó máa àtáàkì bàbá Mohbad àbí ìyá Mohbad pé wọ́n kùnà lórí ọmọ Bukky Jesse come out and tell us one achievement tó ṣe lórí ọmọ ẹ̀ bọ́ síta kó wá sọ fún gbogbo abiyamọ pátápátá online láti èní lọ ní ọjọ́ tí mo bá tún rí ẹ tó bọ́ síta tó mú ẹnìkan tó bẹ̀rẹ̀ sí ní bú ọmọ ẹ̀ ara pa ẹ́ ó bá yí ọmọ ẹ̀ jẹ́ àwọn tó láyé tọrọ ọmọ tọmọ wọn lójú ayé wọn pẹ̀lú èjì wọn bó ṣe kéré tó ọmọ wọn ṣe rere lójú wọn wọ́n lọ sí school wọ́n jáde wọ́n marry wọ́n ṣe wedding fọ́mọ ọmọ bímọ ìwọ ń bọ́ síta òun gbẹ́nu nígbèkúgbè sí wọn èyí tó wà lọ́wọ́ títí ẹ ibo ló sìn dé ṣé ibi tí abiyamọ ń sin ọmọ lọ ni wọ́n sin àwọn abiyamọ ń sin ọmọ lọ sílé ìwé gíga wọ́n sin ọmọ lọ sílé ọkọ wọ́n gbé ìyàwó fọ́mọ ìwọ sì tiẹ̀ lọ sẹ́wọ̀n ọmọ tiẹ̀ wá dohun tí ò lè fi yangàn lẹ́ni ó wá di àríbanújẹ́ fún ẹ ó di àríṣòfò fún ẹ ó wá fi kanra mọ́ everybody online ṣáwọn náà bá tiẹ̀ jẹ́ ní Bukky tó bá ní òbúrẹ́ wà ló yẹ kó máa jẹ́ òbúrẹ́ wà Bukky yóò Jesse kúrò ńbẹ̀ bàbá ẹ̀ náà lórúkọ rẹ̀ ikú ọ̀fọ̀ ló kú ayé bàbá ẹ̀ ò ní da bàbá ẹ̀ olórí burúkú Bukky Jesse níwọ̀ Jámánì lèmi gbé ṣó nídìí àdírẹ́sì mi kó má bọ̀ ṣé kí fún ẹ ní àdírẹ́sì mi jọ tí ò bá wá bá mi ní Germany bó ṣe máa halẹ̀ mọ́ every other person pé wàá lọ nà wọ́n mọ́lé tí ò bá wá bá mi ní Jámánì kó wá nà mí ara pa ẹ́ as a matter of fact máa wá sí UK mo wá ní ṣe lọ́sẹ̀ mo wá sí Manchester torí tiẹ̀ máa wá ní summer tí bá ti dé Manchester máa ṣe fídíò jọ ibi tí mo wà tí mo bá ti rí mi tí mo ti ṣe fídíò wá bá mi bẹ̀ tí mi bá ti lu ti yá ẹ̀ ta kò sọ wípé mi ò ṣe dára eléyìí gbogbo yín tẹ máa ń halẹ̀ dára ó ṣe kó lù mí èèyàn kan ni mo nídìí lára yín láti fi ṣe scapegoat wo lórí burúkú aláìláyé ṣoré lè fídíò yìí ti gùn kò sí wàhálà live show lọ̀rọ̀ ẹ ti máa kún dáadáa about 33 people ní Bukky Jesse nìkan lọ pa torí wọ́n sọ̀rọ̀ síra wọn online bó ṣe wà yẹn ó bẹ sísà kọta jọ ń gbé bì ó ní kó jọ wípé Ghanaian ni sísà yẹn fẹ́mi fẹ́ dárúkọ ẹ̀ ó ní ṣó lè bá òun rí èèyàn nílé adúró tán káwọ́ sókè tán jẹ́ àsálọ́ ẹ má ṣì mí gbọ́ mi ò sọ pé wọ́n ń ṣe èèyàn ká ẹ lè mọ ibi tí ayé ẹ̀ bàjẹ́ dé kò rẹ́ anybody gún ni pẹ̀lú míìkì tó ti kan tó gbé sáyà ọyàn ẹ ti kan kò sọ́kùnrin kankan tó fẹ́ da ẹnu de ọyàn ẹ ti kan Bukky Jesse lọ fún wẹ́rẹ́ dànù gbogbo nǹkan ara ẹ ẹ̀gún ara ẹ látòkè désàlẹ̀ tí màmá ẹ ti gún fún ẹ ó affect everything nínú ayé ẹ ọ̀rọ̀ ẹnu ẹ kan míìkì àyà ẹ ọyàn ẹ kan wúńbù ẹ tó fi gbé ọmọ ó kan everything about you ló sáwà ayé ẹ̀ gan wá sáwà ó yá sọ fún mi ta lẹni náà tó fẹ́ fàyè ẹ̀ tọrọ online ó wá fún Ìgbòho àbí wá jẹ́ ṣó wá rí Yorùbá Nation tó sọ yẹn èmi ò sí lára mídíà tó máa wá ojú rere idiot bíi titi ẹ tí ò ní lè sọ̀rọ̀ torí mo jẹ́ ìkan lára wọn Yorùbá Nation ṣé bí irú ìwọ là ń sọ ni ìwọ ọmọ àlè ló jẹ́ láàrin wa nílẹ̀ kó tún lẹ̀ Yorùbá ṣòro wípé ó fẹ́ fi Yorùbá Nation movement tá gbé dání ó fẹ́ fi compare orí burúkú tó ń ṣe online frustration family yín òun ló sọ ẹ́ di wèrè sí online tóró ti mọ̀ wípé tán bá ń ṣe lé tán bá pín oríire ní sísì kò lè bá ẹ̀kàn ẹ̀ láyé tó fi máa jáde láyé and you know mo ní tí wọ́n bá ń pín oríire lọ́fẹ̀ẹ́ Bukky Jesse tóró ti mọ̀ wípé kò hàn lè pín dọ́dọ̀ ẹ̀ òun ló ṣe ń kan ẹ́ lára ìjọ kan bóyá kò dẹ̀ sùn kò jí kò po sódà kò gbé mu bóyá kò ránṣẹ́ sílé kan bẹ́ẹ̀ fi sniper ránṣẹ́ kò kúkú ẹ̀ǹdì ẹ̀ kò kúrò torí that is the only thing tó kù fàyè ẹ̀ lẹ́yìn yẹn you are dead ó dàbí òkú láàrin ó ti kú ó dàbí òkú nínú ààyè ó kàn wà ṣá bọ̀ ó ti kú màá dánu dúró ń bí fún ẹ pàdé mi lórí live show orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowee ó ní mò ń jẹ́ gbogbo olóríire gbogbo Yèyé Dára fans ẹ má bínú ẹ mọ̀ ipá wà kì í ṣe lé lọ́dọ̀ títí wa ṣùgbọ́n ẹ̀yin náà ìgbọ́ bó ló bukú ẹ̀ bó ṣe pariwo mọ́ Ìgbòho kó lè mọ̀ wípé bí gbogbo ẹ̀yin mídíà ọmọ àlè kan bá fẹ́ fa okùn ọmọ lọ́mọ já
àwa kan máa dìde. Èmi ò sí lára mídíà tó jẹ́ wípé bọ́n búgbò nínú platform don gèjè bọ́n ṣe oríṣiríṣi ẹ̀ wà bẹ́ẹ̀ lẹ́tí mọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa ìgbò bọ́n bú ń ta ẹ̀rù á máa bàyàn àti sọ̀rọ̀ ṣùgbọ́n orúkọ Ìgbòho yìí lẹ fi jẹ́ ibi tẹ́ ẹ jẹ́ délé ni o gbogbo tẹ́ ẹ jẹ́ nínú ayé yín orúkọ Ìgbòho yìí ni high service bá ti yín jẹ́. You come for him, you come for me. You come for Yoruba nation, you come for me. Tí n bá báyàn ṣe láyé máa dúró tán ni. This is it. Má gbàgbé láti bá mi share ètò yẹn bá mi share fídíò èkó kọ́kọ́ mọ àlè olóòrùn eyín burúkú ní ìgòbúyẹ ewé yín wèrè ẹ wo bó ṣe dàbí arúgbó ọjọ́ at 50 ó ti dàbí ìyá 80 going to 90. Ọlọ́yàn kankan ọmọ rẹ̀ tẹ kan jẹ́ mẹ́kìtì bu ọ ọmọ rẹ̀ tẹ kan ẹ̀sọkùnrin kan fẹ́ mọ mú kankan abẹ́rẹ́ tẹ kan ọkùnrin ìdóbò kankan ẹ̀sọkùnrin kàkíìsì rẹ̀ ẹ̀rùn rẹ̀ tẹ kan